sọ òye kábọ́lọ́jọ́ ìbíyọ̀ gbígba ọ̀pẹ gẹ̀ǹgẹ̀ s'Elédùmarè ọba. Tìmílẹ́yìn Ayọ̀mídé Àdùkẹ́ òkú ọdún òkú ìyèdún òní bá wọn nájà wéréwéré láṣẹ Ìdùmarè. Aláṣẹ Surprise Empire adúmáadán arẹwà lóbìnrin onínúure abiwà pẹ̀lẹ́ bí orí adétù arọpọtọ bí ọ̀ká adùnbárìn mátòṣì kórìjẹ ògbó kò tọ́ kó pẹ́ láyé kọrin kése. Àdùkẹ́ ọmọ wọn ní níṣà òòyè ìníṣà òkú ọmọ akóbi òrajó èpè ọjà mọ́kọ́ ọ̀rọ̀ tì ẹ̀yin lọ́mọ òòyè ọmọ àforújà ìṣẹ̀sùn bálà rúkẹ́ yẹmi ọmọ ẹlẹ́yẹlé rẹ̀ ìṣẹ̀sùn mo kọ́wẹ̀ lọ́sìn wọn ò kọjọ́ mo kọjú àwọn tó ìjọ ń yọmí lẹ́nu nílé bàbá tó bí yín lọ́mọ. Ayọ̀mídé ìrènímọ̀gùn ní ará ìlágbẹ̀dẹ ọmọ awúkọ́ gbìnrin bíi erin fọn agùnfẹ̀gìrì bójú tí kù ní rè kórìjẹ òpẹ́ láyé arápápá ńlá bẹ́tù ibi gìjàgìjà là bẹ́kùn òjòjò oníṣòwò kó má lè nájà kókókó lára ọ̀tá ń lè wà fọwọ́ pawú fèrègìjò bìtò ẹ̀tọ́ ẹ̀. Wùnmí Àrà Media Concept ló ń sọ wípé happy birthday to you Tìmílẹ́yìn Ayọ̀mídé aláṣẹ Surprise Empire long life and